ọ̀rọ̀ ṣítì tòní lórí ètò pẹpẹ ọgbọ́n òun ni mo pè ní abarapá ti gbogbo ayé. Abarapá ti gbogbo ayé, ọ̀kùn tara ẹnìkan. bí ènìyàn bá gbádùn, tí ènìyàn bá ní àlàáfíà, àlàáfíà lèèyàn máa fi ń ṣohun gbogbo. Àlàáfíà la fi ń já lamba, la fi ń já sọ̀tún, la fi ń já sósì. Bí mi ò sí lóde òde òkun, bí mi ò sí lájọ àjọ òkun, bí mi ò sí ní ìpàdé mọ̀lẹ́bí, àwọn ò lè ṣe mítìnì lẹ́yìn mi. Láìsí mi ọ̀rẹ́ mi ò lè jẹ, láìsí mi ọ̀rẹ́ mi ò lè mu. Bó mo ṣe fẹ́ ṣe gbèsè ayé mi báyìí, wọ́n máa ń dúró de mi bí báyìí, tí n bá sí ń bẹ̀ n gbọ́dọ̀ disappoint wọn o. Ọ̀ ń bẹ láyé ni èèyàn tí ń bá sì ń bẹ láyé làwùsá ń pè ní sọ̀nùkù. Ẹni ọba ti kú, sọ̀nù tiẹ̀ ti tán nù. Délékè Àkànbí, ẹni ayé bá ń rí láyé ń kí, láyé ń kì, táyé ń kì. Ẹni tí ayé rí láyé ń pè, ẹni tí ayé ń rí ni ayé ń pè. Kò sírú rẹ̀ mọ́. Ẹ bá ń gbọ́ táwọn èèyàn bá ń sọ wípé you are the best among the rest. Ìwọ ni láìsí rẹ kí nǹkan ọmọ sẹ́mi rẹ fún wa báyìí o. Ká ní kò sí ìwọ ni irú ayé wo la bá máa gbé. Ká ní kò sí irọ́ ni irú ipò wo la bá wà. Ọpẹ́lọpẹ́ rẹ Ọlọ́run ló fi ẹ́ jíǹkí wa o. Ọlọ́run ló fi ẹ́ bless wa o. Kí nǹkan ọmọ ti ṣe ẹ̀mí rẹ báyìí o. Bí nǹkan bá lè ṣẹ̀mí rẹ báyìí wàláì ẹni tí nǹkan ó ṣe ọ̀pọ̀ wàláì tàláì sùnmọ́ bí láì lẹ̀ sí ilé wa. Jésù ń gbọ́, ànábì Muhammad mọ̀ bí nǹkan bá ṣe ọ́ nǹkan kan ò lè ṣe anybody. Àlẹ́ ni tí ọba ṣì wà láyé làwùsá ń kí ní sọ̀nùkù sẹ́ẹ̀. Ẹni tó bá ti kú sọ̀nù tiẹ̀ ti tán nù. Ẹni táyé bá rí báyìí òun ni ayé ń pè. Abarapá ti gbogbo ayé, ọ̀kùn tara ẹnìkan. Ayé ń wáìnì rẹ ni, mọ́ wáìnì ara rẹ. Tí wọ́n bá ń pè bàbá rere bàbá sá ẹ̀yin ni o nǹkan gbọ́dọ̀ ṣe yín báyìí o tí ì rí ibi téèyàn ti wà lọ́sibítù rí ẹni tára rẹ̀ ò yá. Àwọn èèyàn bóyá òun ni breadwinner nú ẹbí, wọ́n á sì tún máa lọ bá a ní orí sick bed nínú ọsibítù ńbẹ̀ náà níbi wọ́n ti ń ṣe ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á fún yín lálàáfíà o. Wọ́n á sì tún máa mú bíìlì wá. Ìyàwó àtọmọ wọn mọ wá béèrè owó oúnjẹ, àwọn ọmọ á béèrè owó iléèwé lọ́wọ́ dádì lórí sick bed ńbẹ̀. Wọ́n mọ̀ á béèrè owó gáàsì, wọ́n mọ̀ á béèrè owó iná. Dádì ẹ ṣara gírí o, àwọn NEPA mọ̀ ti mú bíìlì wá láti ọ́fíìsì. Àwọn ọmọọṣẹ́ wọ́n mọ̀ gbé àwọn fáìsì wá pé ẹ sáyìn o. Ẹni tára ẹ̀ ò tí ì yánu wọ́n tó máa béèrè pé olówó kan tó yẹ ká san o láti ọ́fíìsì, pé àwọn kinní kan báyìí, àwọn organisation báyìí, àwọn company báyìí tá a jẹ olówó tó yẹ ká san o. Ṣé ẹ rí àìsàn àárẹ̀? Ọlọ́run mọ̀, bóyá ká sọ wípé Ọlọ́run mọ̀ ṣe pé ká máa ṣàárẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká lè máa fi mọ̀ pé bóyá tá a bá tiẹ̀ wà láyé, pé tá a bá sí láyé mọ́, bóyá yóò ní move on. Torí ọ̀pọ̀lọpọ̀ ni ayé máa ń wáìnì, ọ̀pọ̀lọpọ̀ ni oríyìn tí ayé máa gbé fún wọn ní máa wọ̀ nínú orí, wọ̀ nínú ọpọlọ báyìí débi wípé wọ́n á máa ní lọ́kàn ara wọn. Á jẹ́ kí wọ́n máa rò wípé ó dàbí wípé tí nǹkan bá lọ ṣe mí, àìmọye èèyàn ní nǹkan máa ṣe o, àwọn èèyàn máa miss mi gan o. Àwọn èèyàn tí nǹkan máa ṣe máa pọ̀ o, àwọn èèyàn tó máa sọ́fà máa pọ̀ o. Ọ̀rẹ́ wa, bí nǹkan bá ṣe ọ́, àwọn tó ń ta bóyá ó láǹfààní kan táwọn èèyàn kan jẹ lára rẹ lónìí, bóyá àǹfààní owó ni, àǹfààní ọpọlọ ni, àǹfààní làákàyè ni, bóyá àǹfààní iṣẹ́ kan tó ń ṣe ni làwọn èèyàn kan jẹ látara rẹ. Gbogbo ohunkóhun tó bá gbé dání tó bá ní ṣe tó táwọn èèyàn ń jàǹfààní lára ẹ̀, dandan ni kí wọ́n mọ̀ héèlì rẹ látàrí nǹkan ọ̀hún. Wọ́n lè pé òsírù rẹ, wọ́n lè ní you are the best among the rest, pé in fact ìwọ gan-an ni olúborí, ìwọ gan-an ni number one. Ọ̀rẹ́ wa, ìwọ kọ́ ni number one o. You are just the better, you are not the best. Àní bóyá Ọlọ́run ọba mi kàn mọ̀ọ́mọ̀ jẹ́ kí a máa ṣàìsàn, ó mọ̀ọ́mọ̀ máa fi pè wá ṣàkíyèsí láti máa fi là wá lójú, láti máa fi mọ̀ wípé tí tá yóò bá tiẹ̀ rí wa mọ́, ǹjẹ́ yóò tiẹ̀ tún kan lára ayé
ǹjẹ́ àwọn tá a fẹ́ torí ẹ̀ tá a fẹ́ torí oríyìn tí wọ́n ń gbé fún wa àbí wáìnì tí wọ́n ń ta yìí tá a fẹ́ torí ẹ̀ máa inconvenient ara wa yìí tá a fẹ́ torí ẹ̀ máa lora wa kọjá bí ipá wa ṣe mọ̀ yìí, ǹjẹ́ tí nǹkan bá tiẹ̀ ṣe wá, ǹjẹ́ tá a bá tiẹ̀ sí láyé mọ́, ǹjẹ́ wọn ò ní pọ̀ sókèrè rajà? wọ́n rí ẹlòmíì tí ó bẹ́tà rẹ̀ fa, wọ́n rí ẹlòmíì bó jẹ́ owó àǹfààní owó làwọn èèyàn ń jẹ lára rẹ̀ tí mú wọn pọ́n lé tí mú wọn pọ́n bí eégún gbóná. bí ọba ti kú tó sí láyé mọ́, wọ́n rí ẹlòmíì wọ́n pọ̀ sókèrè rajà, wọ́n wá bòmíì tí wọ́n wá ìrànlọ́wọ́ sí, wọ́n pọ̀ sókèrè rajà. ẹni tó bá ti kú láyé òun ni tiẹ̀ ti tán. bí èèyàn bá ṣàìsàn ráńpẹ́, bóyá àwọn èèyàn kan tí wọ́n ń jàǹfà wọ́n sì lè wà ń bẹ̀, wọ́n máa kí ẹ pé ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á fún yín lálàáfíà o. bí wọ́n bá ní ó jẹ́ iṣẹ́ kan lèèyàn fẹ́ gbé fún ọ náà, o lè kọ́kọ́ máa wò ó pé bóyá owó tètè gbádùn wọ́n bá dúró ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì torí pé ó dàbí wípé ìyìn lè máa fojú àwé ìgbìn kàyé o, bó ṣe wù kọ́ ọmọ sí ọ̀hún tó, kó jẹ́ pé torí ohun tó nítọ̀hún ṣe ń patronize ẹ nìyẹn, yóò wẹ́ lòmíì bí onítọ̀hún ò bá tiẹ̀ lè ṣe é kó dán mọ́rán gẹ́gẹ́ bó o ṣe lè bá a ṣe é, a ní keeping appointment is better than disappointment. pé ó sàn o kóun ó tètè deliver lásìkò fáwọn èèyàn tó níṣẹ́ ju pé kóun wá torí pé òun fẹ́ deliver the best kóun wá já àwọn tó níṣẹ́ kulẹ̀ lọ. wọ́n wẹ́ lòmíì tí wọ́n mọ̀ ìjọ dùn pọ̀. ayé tá a wà yìí kì í fẹ́ kéèyàn pẹ́ nínú òun. àwa èèyàn ẹ̀dá ádámọ̀ tóun kó pẹ́ nínú ayé ní mọ̀ dọ́gbọ́n àti pẹ́ láyé. gbogbo àtótónu tí mò ń ṣe òun ni wípé ẹ̀mí gígùn báyìí ní mọ̀ ọ̀sán yàwó, àlàáfíà la fi ń gbádùn ayé. ẹni tó bá ẹlẹ́mìí báyìí òun ló máa ń last. pàápàá kíákíá ní mọ̀ di pàfi, jẹ́jẹ̀jẹ́ báyìí ìmọ̀ pẹ́ kánrin kése ni. àwọn tá a jọ ṣànádà wọ́n ti kú wọ́n ti lọ, ẹni àjọṣòní ó lè dọ̀la ká mọ̀ rí i mọ́. Délékè Àkànbí mọ kọrin kan gbà kan ẹ pé bí òun mo ṣe kọ́, mo ní wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ ò ṣe jẹ́jẹ́, wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ ò rọra, wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ ò ṣe jẹ́jẹ́, wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ ò rọra. yé sọ pé mi ni àní ìwọ kọ́, yé sọ pé mi ni àní ìwọ kọ́. pòsíṣàn tó wà òun Ọlọ́run ni, àkókò díẹ̀ òun ṣá ló ní. ọ̀rẹ́ mi dákun lò ó bó ti tọ́, èyí ó bá ṣe sílẹ̀ làóró, bó bá ṣe níre bó ṣe láburú, torí gbà tó o bá sí láyé mọ́, ọ̀rẹ́ mi wọ́n pẹ́ lómìíràn ó tán. bàbá mo gbà wọ́n rí ẹ ní bí wọn ò bá rí ẹ mọ́ wọ́n pẹ̀lú míì fà ohun táyé bá ń jẹ lọ́wọ́ òun ni ayé mọ̀, èyí tí ọmọ ẹ̀dá bá ti gbé mì ó ti lọ sópin ìgbàgbé. rọra o tọ́jú ara rẹ bó ṣe ń tọ́jú àwọn èèyàn, báwọn èèyàn ṣe ń jàǹfààní rẹ. olórin mùsùlùmí kan Kọ̀mọ́rùdín ayé lóyún ọkùnrin kan gbà kan. ó ní ayé ń gbádùn mí jẹ́ kí n gbádùn ayé, ayé ń gbádùn mí jẹ́ kí n gbádùn ara mi. ìbéèrè tí mo fẹ́ bi ẹni pé ṣé wọ́n gangan ń gbádùn ayé. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń dánu dúró ń bí kí n má torí àwíjàre kí tọ́wọ́ tán lẹ́nu. àbárapá ti gbogbo ayé ọkùnrin tara ẹ̀ nìkan. báyé bá yìn ọ́ má torí èyí exhaust ara ẹ̀ láti tẹ ayé lọ́rùn. máa ṣọ́ àlàáfíà ara rẹ, máa yẹra rẹ wò pé ìwọ̀nba do your best and leave the rest. your own best òun ni ìwọ̀nba tí apá ẹ̀ bá ká lábẹ́ bó ṣe lè wùn kó mọ. ìwọ̀nba bó o bá ti dé límìtì ẹ leave the rest fi yókù lẹ̀. àwọn èèyàn máa wẹ́lò míì tó máa bá wọn yanjú apá ibi tó kù yẹn. ìwọ àdá ẹ láti wá yanjú ìṣòro ara ayé, kì í ṣe pé àdá ẹ
láti wá yanjú ìṣòro ara ayé, a dá ẹ láti wá jẹ́ ìwọ̀nba iṣẹ́ ta níwọ̀nba àsìkò tá fún ẹ tọ́lọ́jọ́ fi máa dé tó máa kúrò nínú ayé ni. Abarapa ti gbogbo ayé, ọ̀kan tara ẹnìkan. Kó jẹ́ gẹ́gẹ́ bí n tí mo ní láti fi dára wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí lónìí ní abala ọ̀rọ̀ ìṣítí. Ètò pẹpẹ ọgbọ́n ó ń tẹ̀ ẹ́ wájú. Ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas Ọ̀rọ̀fẹ́mi ló kọ mi lẹ́ẹ̀kan sí i.